bàbá ta pàdé, bàbá ta pàdé, bàbá ta pàdé, bàbá ta pàdé, bàbá ta pàní o, bàbá ta pàní o, bàbá ta pàdé, bàbá ta pàdé. Lálọ́dù wa ni, lálọ́dù wa ni kò máa sábùjá kan lọ́rùn ọ̀pẹ. Òun nìkan ṣoṣo bọ́dé yìí olóró ni Abidjan ni lálùdé ni bàbá àtàpàdé lálọ́dù ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà fọwọ́gún gbogbo lé lójú ojoojúmọ́ bí ariwo ni. Bàbá Tápà ti travel. Ọ travel. Wàhálà ìṣẹ́yìn. Wọ́n ní ilé yìí, wọ́n ní ẹbí yáwó ni. Wà mi ò ṣe bìlífù ẹ̀. Ṣé wọ́n ṣeré nàbọ̀ wọ́n ṣe ẹ wá gbọ́. ta ló sọ pé mo fi yáwó kan? Ẹ wo bí ọ ní fọ́tò yìí tún wà ń bẹ̀. Igbe fọ́tò yìí àti ọkọ yìí ló wà ń bẹ̀. Àtẹ tó parẹ́ o, àtẹ tó parẹ́ o. A ní mo bìlífù tí báwo ló máa fi lè yáwó? Ẹ kò ṣe o tó le, ẹ ṣáàjú díẹ̀ díẹ̀. Ojúmọ́ bí ìjọ̀gbọ̀n o. Woge finu woga ofe daji yagbon enunu chichi ofe daji atwachi. Danjuma, Danjuma, ẹ̀mẹ́ ló mọ̀ pé kí ló dé tọ́lọ̀ fún ẹ kan tó ń ṣìlò tó lò sí ọ̀nà ọlọ́run tó yẹ. Wọ́n tó àjẹ́bẹ̀ wàá kọ̀ dènà lọ. Bàbá ta pàdé, bàbá ta pàdé, bàbá ta pàdé, bàbá ta pàdé. Bàbá Jubrill o. Àwọn olùgbẹ́bẹ̀ o, àwọn olùgbẹ́bẹ̀ tó fi délé ọ̀rọ̀ ogún ọlọ́mọ ó gbòye láké ó gbòye lóko o. Ó ló ti gbòye. Kí ló dé tẹ́ yín kẹ́mi Jubrill? A ti ṣẹ̀yìn lóòótọ́ àgbéyàwó yín tá a gbé ní àṣàǹtẹ̀. Ìyá David. Ìyá David. Ohun tí ẹ̀yin sọ nísìnyí pé ẹ̀yin lẹ̀yin gbé olórí láàfin. Ta ló wá sọ fún yín pé kẹ́yin wá gbé olórí láàfin? Àwọn láńlọ́ọ̀dù ni ó tó wà. Ẹ má bínú nísìnyí jẹ́ ń bẹ bàbá Tápà lè ń jẹ irin mọ́nà gbó. Yàngó. Irin mọ́nà gbó. Èmi ni mo máa sọ ni mo da ṣọ́ọ̀bù Ìyá David lórí. Wá gbọ́ Ìyá David. Kí ló kọ́ mọ́ wọn? Ìyá Adara ló dá ṣọ́ọ̀bù lórí. Ìyá Adara ló. Nítorí pé èmi kò ṣẹgbẹ́ ni wọ́n fi ní kẹ́yin wá gbé olórí láàfin. Àwọn láńlọ́ọ̀dù àdúgbò lọ fún wa lówó ìgbà tó ní pé kí a gbé lórí pé tó bá gbé lórí ọkọ yóò ní balẹ̀ ìlú fún àyà fún amẹ̀rẹ̀. Pé ọkàn bàbá Tápà ní balẹ̀ o ọkàn yín máa fọ ọjọ́ sọ pé ẹ tún máa fọ fẹ́ẹ̀sì máa di Spiderman. irọ́ ọ̀sọ̀ bẹ́ẹ̀. Bí ẹ̀yin kò bá lọ gbé olórí láàfin wá ibi tẹ̀yin máa kú sí lẹ́yìn wà yìí. Ó dìgbò. Àzọ́lọ́hún ò wọ́n gbogbo bá ṣe ṣe. Ẹ wo ọmọ yín ló pè mí sí olóhùn òrówó o. Ọmọ àwọn olókè. Tẹ́lẹ̀ yìí sẹ́ǹdì owó sí. Sọ ọmọ ń tọ́ sọ. Tèmi tẹ̀ tí ń rojú kó o dáná kí a kọ́ gbé kíní bọ́ta ọlọ́mọ pé gbọ́. Ẹ wo ẹni tẹ sẹ́ǹdì owó sí olóhùn òrówó. Owó tí mo ti sẹ́ǹdì sí òpè rẹ̀. Àbọ̀ nǹkan ní pé òpè ní ẹ ṣe sí òpè ní ẹ ṣe sí. Torí pé wọn ò ní yọ £1, £2 òpè náà ni. Ẹ ti bẹ̀rẹ̀ pẹ̀lú mùkúmu yín o. Mo ní kẹ́ yẹ owó yẹn wò kẹ́ wo ẹni tẹ sẹ́ǹdì owó sí ọmọ náà òrówó. Ṣé mo jọ́ ọmọ kékeré ni? Ó ti lè mi àgbàlagbà. Mo járòbó ni. Ṣé òun kọ́ yìí ni? Èèyàn gbọ́dọ̀ mú nǹkan. Ó do onímùkúmu. Béèyàn fà nǹkan ó do onífàkúfà. Béèyàn bá gbé nǹkan. Mi ò mọ. Ó do ń gbèkúgbè. Ẹ lè máa gbé a máa gbé inú kọ́tà tẹ bá ń gbé. Ẹ gbà mí kírè. Tani. Láìdí. Láìdí. Ta ló ń jẹ́ Láìdí? Jìbìtì ti lù mí o. Láìdí nǹkan ṣe mí. Ọ̀rẹ́ mi ni mo sẹ́ndì owó sí. Mo sọ pé ó ti yé mi tẹ́lẹ̀. Ó yẹ ìpè jáde kẹ́ dáhùn jáde. Oh God.
kí ló ṣe mí yìí o irú kí ló ṣe mí yìí náà. gbàgbé ni ẹ ṣe pé. hello Daddy bóòní ẹ dákun torí Ọlọ́run irọ́ ọkàn ló kọ mi lásán ni o mi ì ṣe ń wo ọmọ tó ṣe wàá dá owó ń padà ìwọ kọ́ ló ní o ọ̀tọ̀ lẹ́ni mo fẹ́ sẹ́ndì owó sí kódẹ̀ tí mo fẹ́ sẹ́ndì owó sí ìyín ní ìsìn ti wà police station ó ti wà police station báyìí ó fẹ́ gbowó ń sábà mi sẹ́ndì ànírógun ànírọ̀rùn ànídáràn o. kí ló ṣẹlẹ̀ tó lóun máa ṣe ni ó lóun ṣe kí ni ó rí pé mo ní sharp cutting Daddy kọ́ọ̀tì fóònù ni ó sì máa kọ́ọ̀tì ṣé òun ló ní owó ni. ó kọ́ọ̀tì fóònù mọ́ mi létí ni torí ẹ̀ mo fi ń parọ́ pé èèyàn wà police station pé bóyá yóò tiẹ̀ ta lára eléyìí ọ̀fẹ́ gbọ́ ó kọ́ọ̀tì ẹ̀ ni wọ́n ti gé tiẹ̀ o. ó yọ ìdìde wa lórí èkè ló bá ìdìde. ta ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣe how come báwo ló ṣe come kí ló dé kí ló dé. láti bẹ̀rẹ̀ ọkọjẹ́ oko ribiti tí ṣalágbàgbé sí ni iná gorí ilé fẹ́jú tòótó òrùlé borí ajá mọ́lẹ̀ ogun ẹgbọmọlámọ kálíkálí bàbá lálọ́dù tí ò rẹ́ ní bọ́dì níṣẹ́ tó bá lọ sọ̀rọ̀ sọ.